ṣeré o olùdúró mi wo mo ṣeré o olúwa ayé wo mo ṣeré o wẹ́jọ́n lé mi sọ́jà bí ó sùn Elédùmarè wo mo ṣeré o. Kábíyèsí Elédùmarè alágbádá iná aláwọ̀ tẹ́lẹ̀ ìwọ bá kì í jẹ́ mi ni ìbà rẹ o bàbá mo fọpẹ́ fún orúkọ rẹ lọ́jọ́ òní o ọba tí kì í jẹ iyán èkìtì tí kì í jẹ ọbẹ̀ ìṣápá tòròmọ́yán tí ń jẹ ilá lásìpọ̀ ọpẹ́ ló ń jẹ rẹ o bàbá wa gbọ́ pé àti ìyìn wa lọ́jọ́ ìní o bàbá èyí tí í ṣe ẹ̀ṣẹ̀ nínú ìṣe àti ìwà Ọlọ́run dáríjì wá o Elédùmarè dáríjì wá o a wá fi ètò tènílé ẹ lọ́wọ́ o bó ṣe ń bá wa bẹ̀rẹ̀ láyọ̀ àti àlàáfíà ká dẹ̀ sì parí ẹ̀ láyọ̀ àti àlàáfíà ká fi ọpẹ́ fún orúkọ rẹ níkẹyìn ní orúkọ Elédùmarè ní àgbàdúrà àmín. Ẹ̀yin tèmi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ níbi tẹ́ ti ń gbọ́ mi o mo kí yín nílé mo kí yín lóko mo kí yín lókè ọya mo kí yín lókè òkun o gbogbo ibi tẹ́ bá ti wà lẹ́ni ilẹ̀ ire ni o adẹ̀kú bí ojú ọjọ́ ṣe ń lọ o mo kí gbogbo yín láìkó ẹnìkan orúkọ mi náà kò yí padà èmi olólùfẹ́ yín ni Àyàbá Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì kété èmi Èjìrẹ́ òrìlà kí ọba ọmọ ni mò ń kí yín o wíníwíní lójú orogún èjìrọ̀ lójú ìyá rẹ̀ ọmọ tó máa ṣe bí èmi Elégìrẹ́ á múra ìgbéraga kọ́ àṣẹ Olódùmarè ni o èmi lọmọ olókè méjì takọtabo lórí ara wọn ọmọ arìngbọ̀nràn mọ́ ìyàsílẹ̀ ọ̀nìkọ̀kan àfúlẹ̀ àbárẹ̀ ẹ̀mẹ̀là ọmọ ajólagún òye mo tún yàbàrá sílẹ̀ olówó orí mi o ọmọ olóró àbẹ́jẹ ọmọ amúdàsílẹ̀ fogun ẹnu pani lọ́nà òkè paniláwẹ̀ ọmọ aláwẹ̀ kan tó lúwẹ̀ kan máa kúrò sọ́jà kan wí kan nájà nájà kan bomi àlùra ẹ ṣé mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi o àtẹ́ ń bá mi ṣe ètò mi tẹ́ ẹ̀ dẹ̀ ń bá mi share tẹ́ ẹ̀ ń bá mi pín tẹ́ ẹ̀ kọ́mẹ̀ǹtì tẹ́ ẹ̀ dẹ̀ subscribe Ọlọ́run á ṣe èyí tó dáa nínú iṣẹ́ yín o nínú gbésọnù bí kò ṣe bí ọmọ o mo dẹ̀bẹ̀ yín o ẹ máa bá mi tẹ̀síwájú sí o fún ìgbéga ètò wa ètò lédè Èkìtì ni o ẹ̀yin tèmi tẹ́ ẹ̀ dẹ̀ ṣẹ̀ṣẹ̀ wọlé tẹ́ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa bá wa wo ètò wa ní ìgbà àkọ́kọ́ ẹ jọ̀wọ́ ẹ máa bá wa kọ́mẹ̀ntì náà o kẹ́ máa bá wa like kẹ́dẹ̀ máa bá wa share kẹ́dẹ̀ máa bá wa subscribe ẹ má bínú pé mo fi sọ èdè òyìnbó bẹ́ẹ̀ yẹn torí ní ìgbà míì ó máa ń bọ́ sí ẹ̀yin tèmi lórí ètò wa lẹ́ni ẹ farabalẹ̀ dáadáa kẹ́ ẹ wá gbọ́ nǹkan tí mo fẹ́ sọ lẹ́ni ní orí ètò wa kò sí nǹkan méjì òbí kò ṣe ọ̀rọ̀ nípa olólùfẹ́ wa queen wa olórí wa queen Naomi Sílẹ̀kùnọlá òun ni mo tún mú wálé ní o ẹni èwo ni mo tún fẹ́ sọ níbẹ̀ àti bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí ti foundation charity foundation tí wọ́n ṣe fún àwọn ọmọ wẹ́wẹ́ ní àìpẹ́ yìí ní ilé ìwòsàn ní Òkè Àró ní Àkúrẹ́ gbogbo wa la rí bí eléyìí bó ṣe lọ ní ìrọwọ́ bó ṣe lọ ní ìrọsẹ̀ gbogbo wa la rí bó ṣe jẹ́ àmọ́ báwo ni gan báwo ló ṣe bẹ̀rẹ̀ báwo ló ṣe lọ báwo ló ṣe jẹ́ tó jẹ́ wípé olórí wa ó di aláàánú èèyàn tó máa ń ṣe fún ọmọdé tó máa ń ṣe fún àgbà tó di ẹni tó ń dá ilé iṣẹ́ àánú sílẹ̀ lọ́jọ́ òní olóyìnbó máa sọ pé charity foundation bí mo ṣe lè pè é lè ní nìyẹn tó di ẹni tó ń dá charity foundation sílẹ̀ lẹ́ni ẹ̀yin tèmi báwo ló ṣe jẹ́ gan báwo ló ṣe lọ òun ni mo ní kí wá sí orí ètò lẹ́ni kí wá yànnà ẹ̀ fún yín kí wá fi hàn yín ní ìkọ̀ọ̀kan bí ọ̀rọ̀ yẹn náà bó ṣe jẹ́ bí ó ṣe lọ bí olórí wa Naomi Sílẹ̀kùnọlá bó ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn láti ìbẹ̀rẹ̀
títí dé òpin òun ni màá fi hàn yín ní ìkọ̀ọ̀kan lẹ́ni ẹ máa bá mi ká lọ torí wọ́n ní ibi tí orí bá ti ń gbé ẹsẹ̀ rè ẹnìkan ò lè mọ̀ bẹ́ẹ̀ o àmọ́ báyìí mo máa fi hàn yín ẹ máa bá mi ká lọ kẹ wá wò láti ẹ̀yin tèmi gẹ́gẹ́ bí mo ṣe ń wí bí mo ṣe ń sọ lọ àwọn nǹkan tí mo fẹ́ pe àkíyèsí yín sílẹ̀ ní nìwọ̀nyí tí mo dẹ̀ fẹ́ fi wọ̀nyí ẹ wo olórí Naomi nìyí ní ìgbà tó wà ní ọmọ kékeré ní nǹkan bí ọdún 10 sẹ́yìn ní eléyìí tí ó ti ń gbé igbá ìrànlọ́wọ́ yìí káàkiri kò síbi tí olórí Naomi kò kì í lọ sí ní ìgbà yẹn ẹni bó ṣe máa bá àwọn ọmọ kékeré sọ̀rọ̀ á máa bá àwọn olùkọ́ sọ̀rọ̀ á lọ sí ilé ìwé lóríṣiríṣi káàkiri á béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn á bá wọn sọ̀rọ̀ lọ́wọ́ wọn á gbàdúrà fún wọn á bá wọn ṣe oríṣiríṣi nǹkan ní ilé ìwé wọ̀nyí á bá wọn sọ ọ̀rọ̀ ìṣítí á bá wọn ya àwòrán oríṣiríṣi bó ṣe ń lọ sí ọ̀dọ̀ wọn ní ilé ìwé láti kékeré nìyẹn ilé ìwé kan sí ilé ìwé kejì ẹ rí mọ̀ wípé ilé ìwé tó wà níbí kì í ṣe ẹyọ̀kan kì í ṣe méje ó tó díṣi mẹ́ta ó máa pe àwọn ọmọ ilé ìwé jókòó á bá wọn sọ̀rọ̀ á gbà wọ́n ní ìmọ̀ràn á gbàdúrà fún wọn ẹ rí wípé láti kékeré ló ti ń ṣe iṣẹ́ ìránṣẹ́ tó dẹ̀ ti ń ṣe iṣẹ́ ìrànlọ́wọ́ ṣáríìtì yìí lóríṣiríṣi títí di ọjọ́ òní á máa kò síbi tí ò kì í lọ á lọ sí ọ̀dọ̀ àwọn obìnrin àwọn aláboyún àwọn lọmọ wẹ́wẹ́ bẹ́ẹ̀ yẹn káàkiri á lọ sí ilé iṣẹ́ káàkiri á lọ sí ilé ìwòsàn káàkiri bó ṣe ń lọ sí ilé ìwé ló ń lọ sí gbogbo rẹ̀ tó ń ṣe iṣẹ́ ìrànlọ́wọ́ yìí lóríṣiríṣi ọ̀nà ló fi ń ṣe ẹ̀yin tèmi kò ń ṣe pé olórí Naomi ó ṣẹ̀ṣẹ̀ ń ṣe o láti ìkọ́ bí ọdún 10 sẹ́yìn ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn èyí ló wú wa lórí ni mo sọ pé ẹ jẹ́ kèmi náà wá fi hàn yín bí ọ̀rọ̀ náà bó ṣe bẹ̀rẹ̀ bó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ títí di ìsìn yìí o. Ṣé ti rí bẹ́ẹ̀ yẹn ẹ̀yin tèmi àní tí n bá sọ wípé iná ń jó ẹni kì í kó ẹrù rẹ̀ wá ó ní ìdí pàtàkì tí mo fi ṣe eléyìí lénìí nítorí àwọn ọ̀pọ̀lọpọ̀ ló ń sọ̀rọ̀ wípé irọ́ ni kò rí bẹ́ẹ̀ kìnnìkan òun ló jẹ́ kí n gbé síta mo ti mọ̀ wípé àwọn kan máa sọ bẹ́ẹ̀ lèmi sì wá sọ wípé mo máa ṣe ètò yìí lénìí láti lè tètè jẹ́ kẹ́ mọ̀ wípé kò sí irọ́ níbẹ̀ o láti kékeré pínṣín ní báyìí ló ti bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan rẹ̀ wá ẹni ní ibì kan wà tí olórí wa tó ti sọ̀rọ̀ bó ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe pẹ̀lú ìrànlọ́wọ́ ìyá rẹ̀ ìyá olórí wa Fúnmiláyọ̀ Ògúnṣèyí ẹ ṣeun o ẹ kú ìrànlọ́wọ́ ọmọ yín o nítorí gbogbo ẹ̀ ló sọ pátápátá nínú ibi tó ti ṣe àsọyé wípé òun ti bẹ̀rẹ̀ láti kékeré tóun ti ń ṣe tí ìyá òun dẹ̀ ti rí pé nǹkan tóun nífẹ̀ẹ́ sí ni tó dẹ̀ ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú òun kò ṣe ìgbà tí ó ṣẹ̀ṣẹ̀ di olórí tán ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe ó ti ń ṣe kó tó di wípé ó di olórí láàfin nítorí èyí ẹ̀yin tèmi ẹja gbárùkù tí olólùfẹ́ wa o ẹja gbárùkù tí ká fọwọ́sowọ́pọ̀ gẹ́gẹ́ bí ó ṣe wí nítorí kékèké ló máa ń ṣe tẹ́lẹ̀ àmọ́ ọ̀run kìíní yẹn nísìnyìí ó ti wá di ńlá gan tó jẹ́ wípé agbára òun nìkan kò ní lè ká mọ́ ó wá ń wá ìfọwọ́sowọ́pọ̀ àwọn ènìyàn collaboration àwọn ènìyàn kò ń ṣe wípé kọ́ máa dáwó tọ́rọ́kọ́bọ̀ pé bóyá wọ́n ń tọrọ owó kọ́ ni à ń sọ o ẹni bá ní ìfẹ́ láti ṣe ìrànlọ́wọ́ fún àwọn ọmọ wọ̀nyẹn kó jáde síta kó dẹ̀ bá wọn náwó sí nǹkan tá à ń sọ nìyẹn ìfọwọ́sowọ́pọ̀ torí ẹnìkan kì í jà wá dé o wọ́n ní ọwọ́ kan kò gbé ẹrù dórí ẹ̀jọ̀wọ́ ẹja parapọ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìfẹ́ láti máa ṣe àánú fún àwọn tó ní pàtàkì àwọn ọmọ tí à ń sọ yìí ní wing foundation tí wọ́n ń ṣe ẹ jọ̀wọ́ ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn o bóyá ẹ̀yin tẹ́ẹ̀dẹ̀ mọ́ ìjọba ni o tẹ́ẹ̀dẹ̀ mọ́ àwọn tó wà lókè nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó ló wà ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó ló wà lẹ́ni tó nífẹ̀ẹ́ láti máa ṣe àánú tí wọ́n ti ẹ̀ mọ ibi tí wọ́n ti máa bá wọn ṣe irú àwọn wọ̀nyẹn à ń bèrè fún wọn fún foundation o ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé ẹ̀yin tèmi tẹ́ bá ní àǹfààní ẹnikẹ́ni ẹ jọ̀wọ́ ẹ máa bá wa sọ fún wọn o tìyín náà dá o ọlọ́run á tọ́jú ọmọ gbogbo wa o bọ́lọ́run ṣe máa tọ́jú àwọn ọmọ yẹn náà ọlọ́run á tọ́jú ọmọ gbogbo wa láìpẹ́ nìkan ẹ ṣé o mo dúpẹ́ o nísìnyí mo fẹ́ gbọ́ ìkéde nípa ètò wa. ẹ kú dédé àsìkò yìí o ẹ̀yin ènìyàn wa nílé lóko lẹ́yìn òdì gẹ́gẹ́ bí ẹ ti rí èmi ní akọ̀wé wa létò lédèkìtì Ayaba Ògúndọ̀là mo ní kí fi dédé àsìkò yìí láti rán gbogbo yín létí wípé lórí ètò wa a máa ń báyọ̀ ṣe ìpolówó ọjà lórí ètò wa
tẹ́ bá fẹ́ ṣe ọjọ́ ìbí a máa ń bá yàn ṣe ọjọ́ ìbí pẹ̀lú owó táṣẹ́rẹ́ ni àbí ẹ bímọ ẹ fẹ́ jẹ́ ká bá yín kó ọmọ jáde ẹ fẹ́ jẹ́ ká bá yín polongo gbogbo pátápátá òun là máa bá yàn ṣe àbí ẹ fẹ́ rántí ènìyàn yín tó ti lọ ẹ fẹ́ rántí wọn gbogbo pátápátá òun là máa ń ṣe lórí ètò wa Ìpilẹ Èkìtì pẹ̀lú Yorùbá pẹ̀lú owó táṣẹ́rẹ́ làwọn máa ń béèrè àwọn òbéèrè owó tó pọ̀ bẹ bá dẹ̀ ṣe fẹ́ òun là ṣe máa bá yín ṣe ẹ bá fẹ́ jẹ́ ká gbé sórí ètò wa ni àwọn bá yín gbé sórí ètò wa tí wọ́n dẹ̀ jẹ́ wípé ẹ fẹ́ jẹ́ ká bá yín fi ránṣẹ́ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín ni gbogbo pátápátá la máa ń ṣe ẹ bá dẹ̀ fẹ́ pé wà lórí móhùnmáwòrán tẹ̀ ń wò yìí ẹ máa rí nọ́mbà wa ń bẹ̀ ẹ máa rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ẹ máa rí ń bẹ̀ tí wọ́n dẹ̀ jẹ́ wípé fẹ́ kàn sí wa ni lórí mail wa lórí móhùnmáwòrán tẹ̀ ń wò yìí náà ẹ tún máa rí mail wa ẹ máa rí ń bẹ̀ tẹ́ bá pè ẹ máa rí èmi akọ̀wé wa ẹ máa rí mi bá sọ̀rọ̀ tẹ́ bá dẹ̀ rí mi bá sọ̀rọ̀ ẹ máa rí olóòtú ètò wa Àyàbá Táíwò ẹ máa rí wọn bá sọ̀rọ̀ tẹ́ bá dẹ̀ tún pè náà tẹ́ bá rí wọn náà bá sọ̀rọ̀ ẹ máa rí alásopọ̀ ètò wa Grace Anthony ẹ máa rí àwọn náà bá sọ̀rọ̀ a dẹ̀ tún máa ń báyàn ṣe òpó wẹ́ẹ̀bù bẹ́ẹ̀ bá ṣe fẹ́ òun la máa ṣe ẹ má gbàgbé o mo tún ní kí n sọ fún yín wípé a tún ti wà lórí Facebook tẹ́ bá fẹ́ ṣe gbogbo ẹ̀ pátápátá a tún ti gbé lọ sí orí Facebook ẹ lè kàn sí wa náà bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ bá ṣe fẹ́ òun la ṣe máa bá yín ṣe o mo ní kí ilẹ̀ tún fi dédé àsìkò láti dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹ̀yin olólùfẹ́ wa pẹ̀lú ìfẹ́ tẹ́ máa ń ní sí wa láti máa bá wa wo ètò wa láti máa bá wa pín ètò wa tẹ́ máa ń bá wa pín káàkiri ẹ ṣé púpọ̀ Ọlọ́run náà a nífẹ̀ẹ́ gbogbo yín mo dẹ̀ ní kí n tún rán yín létí gbogbo ìgbà àti àsìkò tẹ́ bá ti ń wo ètò wa ẹ jọ̀ọ́ máa bá wa tẹ like ẹ máa bá wa tẹ ìfẹ́ ẹ máa bá wa nífẹ̀ẹ́ ẹ dẹ̀ tún máa bá wa pín ẹ máa bá wa pín gbogbo ẹ̀ pátápátá tá à ń ṣe láti gbé ètò àti àṣà wa láti gbé lárugẹ ohun tó jẹ́ ká máa ṣe o ẹ ṣé púpọ̀ ó dì sí. ó ṣé o akọ̀wé wa ọmọọba ìyáàfin Adépọ́nmilé Ògúndọ̀là onírúgbé sọnù bí kò ṣe bí ọmọ o òun lẹ ti gbọ́ o ẹ̀yin tèmi ẹ má gbàgbé kẹ́ máa kàn sí wa tẹ́ bá dẹ̀ rí ẹni tó ní ìtàn kan tàbí kejì tí ó lè sọ fún wa láti sọ lórí ètò wa fún àwọn tó ń bọ̀ lẹ́yìn láti fi ṣe àríkọ́gbọ́n irú ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ láti fi ka àríkọ́gbọ́n àbí nǹkan kí nǹkan tó rú yín lójú tí ẹbí ti sán tí ara ti sán tí ò tẹ̀ ẹ̀ tí ìgbà tí ò tí ì rí ọ̀nà àbáyọ ẹ lè sọ fún wa lórí ètò wa á bá yín sọ o gbogbo àwọn olólùfẹ́ wa á bá wa dá sí á fún yín ní ìmọ̀ràn lórí ẹ̀ ẹ má gbàgbé ẹ̀yin tèmi ẹ má bá wa like ẹ tètè má bá wa share ètò yìí o kẹ̀dẹ̀ comment torí mo máa ń gbádùn comment yín gan ni ẹ ṣé mo dúpẹ́ o yín arúgbó sọnù bí ṣe bí ọmọ o mo dẹ̀ ti mú ètò mi sókè o mo ti lọ sílé olówó orí mi ní Èkìtì o ìyókùn o ìyanra o gẹ́gẹ́ bí ìṣe mi o àbọ̀dé ìpọ̀jà ẹ̀rẹ̀mú rìn àríra ayé gbé síbi rè o mo lọ sí Èkìtì o adìẹ ajẹkanra o.